ṣé dáadáa ni, ṣé àlàáfíà ni? A kú ọjọ́ méjì ẹ̀yin ará mi ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé. Mo kí yín lórúkọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun. Bákan náà gbẹ̀yìn olólùfẹ́ Tejus Glorious TV, Ọlọ́run á bá mi bùkún fún gbogbo yín. Ojú tó ń wò mí fún ìgbà àkọ́kọ́, Ọlọ́run á bùkún fún gbogbo yín. Ẹ wo àkọlé tó wà nísàlẹ̀ ọ̀rọ̀ yìí ni mo fẹ́ sọ lé lórí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ tó tún ń rú sókè. A ṣe bí ẹni kó lọlẹ̀, a tún rú sókè. Fẹ́ sọ nǹkan kan lé, kì í ṣe mẹ́sẹ̀gì rárá tí mo fẹ́ sọ, yóò kì í ṣe mẹ́sẹ̀gì, ṣùgbọ́n ìmọ́lẹ̀ kan ni mo fẹ́ tàn sínú ibi tí àti ní ìfàǹfà lórí ọ̀rọ̀ yìí, àti ní ìfàǹfà. Tẹ́ bá wò dáadáa bó ṣe ń lọ ní social media, ó tilẹ̀ jẹ́ yí pé ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ó ti di ọjà àgbáyé tí kálukú ń ná, tó ń gbé jùlẹ̀, wọ́n ń ná bó lè ṣe lé ìgbà kálukú ń gbé wọ́n yẹ̀ wò. Ṣé rí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ? Òun ló mú àkọlé tẹ̀ ń wò yẹn, òun ló mú dání àkọlé tẹ̀ ń wò yìí. Ìjọba ń ṣiṣẹ́, ìjọba ń ṣiṣẹ́ o, ìjọba ń ṣe iṣẹ́. Tí ìjọba ò bá ní iṣẹ́ ṣe, tí wọ́n bá fẹ́ iṣẹ́ ṣe ló yà kù. Ẹ gbọ́ ni, ìjọba amúnimóògùn, ìjọba amúnimóògùn. Bó tilẹ̀ wù kéèyàn ò ní kó ní owó tó, bó sì ti wù kí ènìyàn kó ní agbára tó, tí ọwọ́ ìjọba bá tẹ̀ yóò gbàgbé orúkọ tí ń jẹ́. Tọwọ́ ìjọba bá tẹ̀ á gbàgbé orúkọ ẹ̀. Ìjọba mọ̀ ni, ìjọba ń try, àfi tí ìjọba ò bá fẹ́ ṣe, àfi tí ìjọba ò bá fẹ́ wádìí, àfi ọ̀rọ̀ tí ìjọba ò bá fẹ́ dá sí ńlókù, àfi ọ̀rọ̀ tí ìjọba ò bá fẹ́ dá sí. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ, ṣùgbọ́n kálukú ń ṣọ́ra, kálukú ń kíyèsí àti sọ̀rọ̀ pé àbíbò láti wá fẹ́ ṣe. Kálukú ń pé ọ̀rọ̀ sọ, bẹ́ẹ̀ dẹ̀ ni ó yẹ ká pé ọ̀rọ̀ sọ. Àwọn bí tiẹ̀ tí ń la ọ̀rọ̀ mọ́lẹ̀, pẹ́sọpẹ́sọ títí wọ́n là mọ́lẹ̀ pé kí ló dé gan, pé kí ló dé gan. A ti bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìmọ́lẹ̀, kí n sọ pé láti September kọ́ láti bẹ̀rẹ̀ títí dì ìsìn. Àròjú ẹ̀, a lè rojú ẹ̀. So irọ́ la kọ́kọ́ máa rà, irọ́ la kọ́kọ́ máa rà. A kọ́kọ́ máa ra iyàn jíjà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, a máa ra fake, a máa ra rọ́. Ṣé rí n ta máa rà last lórí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ìlérí Olúwa? Òtítọ́ ló kọ́yìn, òtítọ́ ló kọ́yìn, òtítọ́ ló last. Gbogbo tá a ṣe ń rà, tá à ń gbé lórí ẹ̀ kò tí ì dé lẹ́lẹ̀, kò tí ì dé, àti ìdè last bus stop. Ìgbà tá a bá dé last bus stop ọ̀rọ̀ yìí la tó máa ródòdó, la tó máa rí light lórí ọ̀rọ̀ ìlérí Olúwa. Ẹ jẹ́ ká máa gbé lọ báyìí. Òtítọ́ ló máa last, òtítọ́ ló máa last. Ara ń ká everybody wípé ọ̀rọ̀ ẹ̀ ti ń pẹ́. Lóòótọ́ bí wọ́n ṣe ń pariwo lórí afẹ́fẹ́ lágbàáyé káàkiri, tí ariwo yẹn ò bá máa lọ, ó lè ṣe bẹ́ẹ̀ wọlé, kò sí tí ò lè ṣẹlẹ̀. But wọ́n ti transfer ọ̀rọ̀ yìí, so a máa rí ìmọ́lẹ̀, but ìmọ́lẹ̀ yẹn ló máa last. Ẹ wá gbọ́, tó bá wá ṣẹlẹ̀ wípé ọ̀rọ̀ yìí ó ṣe bí eré ó wọlé, tí a rí òdodo, tá a rí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ká kú gbà pé ìjọba ló pa Mohbad, ká gbà pé ìjọba ló pa ìlérí Olúwa ìmọ́lẹ̀. Tí a bá ti rí òtítọ́ títí tọ́rọ̀ yẹn dẹ̀ wọlé bẹ́ẹ̀, kò sí nǹkan kan, kálukú kó lọ sinmi, kálukú ọmọ torí ọ̀rọ̀ lọ́rọ̀ kó tún rọrùn àyè. Ká gbà bẹ́ẹ̀ wípé ẹ̀san lókù tó máa ké. Bá a rótìtọ́ ọ̀rọ̀, ẹ̀san máa ké. Bá a rótìtọ́ ọ̀rọ̀, ẹ̀san máa ké. Ṣùgbọ́n tá a bá ti rí òtítọ́ ọ̀rọ̀ yìí, kí ni ìjọba ń ṣe? Kò sí ẹni tí ò mọ̀ pé nǹkan kan sọnù lórílẹ̀-èdè Nàìjíríà.
kò sẹ́ni tí ò mọ̀ pé wàhálà wà lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ikú mùsíṣíà kan tó ń pè ní ìlérí olúwa ìmọ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí Mohbad. Kò sẹ́ni tí ò mọ̀ nípa ẹ̀, ẹni tí ò rírí gbọ́ nípa ẹ̀. Tí ìjọba sì ti dìde sí ọ̀rọ̀ yìí, tí ìjọba ò bá fẹ́ ṣiṣẹ́ lókù, kò sí ẹni tó tóbi wọ́n ní ìyá ìyàwó ẹ̀ lórí pé ó jẹ́ ọlọ́pàá ni. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ pé ó jẹ́ ọlọ́pàá ni? Ìjọba ò tí ì ṣetán ni. Tàbí pé kí wọ́n ti rí òtítọ́ kán jẹ́ kọ́rọ̀ yẹn ó tutù díẹ̀ kó mọ́ bàa di pé àwọn ènìyàn ó fi ìhanra gba ẹ̀san. Wọ́n ti mọ ibi tọ́rọ̀ ń lọ. Kó mọ́ bàa di wípé wọ́n á gba àwọn èèyàn ó fi ìtara lọ gba ẹ̀san kí nǹkan mọ́tò wá lọ bàjẹ́ jù. Ó lè jẹ́ yẹn. Ṣùgbọ́n tó bá wá sọ pé gbogbo wọn àwọn suspect yìí wọ́n free nǹkan kankan ni wọn ò rí mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí so òun ló ṣera ẹ̀ òun ló parẹ́ nǹkan kankan tó wọlé bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ yẹn wọlé bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ á gbà wípé gbogbo tá à ń sọ lọ́tún lọ́sì kò sọ̀rọ̀ ń bẹ̀ ká gbà pé ìjọba gangan fúnra ìjọba ló pa Mohbad. Ká gbà pé fúnra ìjọba ló pa Mohbad. Ọpẹ́ ni fún Ọlọ́run lórí kéèsì Adédoyin Mọ́yẹ̀lóyè nígbà kan. Ẹ̀rù ìjọba bà mí lórí kéèsì yẹn. Tí wọ́n bá ń sọ pé èèyàn lówó sówó ni bàbá ò ní, sọ́lá ni wọ́n ní, kí ni wọ́n ní? Ọ̀pọ̀ sọ̀rọ̀ tí náà pé wọn à lè rí ìdájọ́ òdodo wípé àtàná ń bá forí gbárí, but nígbà tí ìdájọ́ dé ẹ̀rù bà everybody. Ìjọba mà ní. Ìjọba kò sí ẹni tó lè sọ pé ìjọba bá wo. Ta ni ó sọ pé ìjọba bá wo tàbí tí ọlọ́pàá bá wo? Àwọn agbófinró, àwọn amòfin, ta ló lè sọ pé tí wọ́n bá wo? Àfi iṣẹ́ tó bá fẹ́ ṣe lókù. Àfi iṣẹ́ tó bá fẹ́ ṣe lókù. Kò dẹ̀ sí iṣẹ́ tó dé ìkáwọ́ wọn tó hàn ní í ṣe. Eléyìí tí wọn ò bá ti ṣe a jẹ́ pé ìjọba ló wà ń bẹ̀. Iṣẹ́ tí wọn bá ti ṣe àwọn gangan ló wà ń bẹ̀. Tá a bá ti rí ìmọ́lẹ̀, tá a rí òtítọ́ nípa ikú ìlérí olúwa, tá a rí òtítọ́ tí gbogbo ẹ̀ wọlé bẹ́ẹ̀ tàbí tá a rí tí wọ́n dà sáwúrú ju tí gbogbo ẹ̀ fọ́nká, ẹ ti gbà wípé ìjọba ló wà ń bẹ̀ kí kálukú pa ẹnu ẹ̀ mọ́. Everybody will submit ètè ẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ̀yin ọlọ́pàá ọmọ ogun la mọ̀ yín sí. Ẹ kú iṣẹ́ ní gbogbo ìgbà. Ẹ̀yin ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ẹ ò dẹ̀ lágbára láti tẹ ọ̀rọ̀ rì. Ẹ ò sì ní agbára láti ṣe ju bí a ṣe fi fún yín lọ. Bí a ṣe fi fún yín ni ẹ ṣe ń rin ìrìn àjò yín. Tó bá ti wá jẹ́ wípé a ò rí ìmọ́lẹ̀ tí ọ̀rọ̀ yìí wọlé bẹ́ẹ̀, ká gbà pé bá a ṣe fi rán yín nìyẹn. Ká gbà pé bá a ṣe fi fún yín nìyẹn. Àbí kí ni ká wí? Ká wí pé ìjọba ló pa Mohbad. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí kálukú sẹ́nu ẹ̀ ní gbọ́lágún. Ká máa wòye, ká máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run, kọ́lọ́run fún rẹ̀ ò kéde ìdájọ́. Ẹ jára sí mi. Ẹ jára sí mi. Ẹ jáwo nǹkan tí èsì tó máa jáde. Ẹ jáwo èsì tán máa fún ọmọ Nàìjíríà, tán máa fún gbogbo ayé lórí ọ̀rọ̀ ikú ìlérí olúwa. Ó dára o, kò dára o, ẹ jẹ́ á gbà pé tí ìjọba bá ti fẹ́ ìjọba máa mú wá. Tá a bá ti rí ohun tó dára, tá a sì rí ọ̀rọ̀ sọ lórí ẹ̀, ẹ gbà pé ìjọba ló wà ń bẹ̀. Torí pé èmi bí ẹnìkan gbà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè dẹ̀ gbà wípé ìjọba amúnimóògùn tí ìjọba bá ti gbá mú báyìí kò lè bọ́. Tí ìjọba bá gbá ọ̀rọ̀ ikú ìlérí olúwa mú, gbogbo àwọn tá à ń sọ nípa àwọn ìwọ̀n fara gbá, gbogbo àṣírí ló máa tú láàrin ìṣẹ́jú mélòó tó ń falẹ̀ ìjọba ò tí ì ṣetán ni. Tàbí kí wọ́n ti parí iṣẹ́ lábẹ́nú kí wọ́n má ti gbé síta. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Kọ́lọ́run Olódùmarè ó dáàbò bo gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà. àní rírú ikú ti ìlérí yìí mọ́. Ọlọ́run ò sì ní ṣe ní àkúfà. Yóò dára fún wa. Good day.